Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Ọ̀rọ̀ Quam 1 àwọn ni a tún mú wá fún yín, update tó ń lọ. Àwọn tí wọ́n jẹ́ ọmọọba nídìílé tán tí ń jọba ní Ìjẹ̀bú Òde nípa ọ̀rọ̀ oyè Awujale. Wọ́n ti fọ̀rọ̀ léde, wọ́n ti jáde síta, wọ́n challenge Quam 1 K1 the ultimate. Gẹ́gẹ́ bí a ti rí tí K1 tó fi lẹ́tà léde wípé òun náà lẹ́tọ̀ọ́ láti jẹ ọba, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé olórí ọmọọba Ìjẹ̀búland ni ó jẹ́ kí bàbá late Awujale ọba Síkírù Adétọ̀nà kí wọ́n tó gbéṣẹ̀. So ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ rèé, ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni a mú wá fún yín pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọọba tí wọ́n sọ. Ọba orin lolúwayé fújì yìí o, ọba orin làyìndé mi ọmọgbọ̀n láwọn. Ẹ farabalẹ̀ kẹgbọ́n ohun tọ́bọ̀ orin wí, orin dé o, ìlú dé o, àyìndé tàwọn yọ. Alhaji King Wasiu Àyìndé ọmọgbọ́n láwọn. Tọ́ba ní ẹ máa jọba, ẹ ti jẹ́ o. Tí àkọsẹ̀jáyé yín tó bá ní ẹ máa jẹ ọba, ẹ ti jẹ ọba fújì o. Ṣẹ́rí àwọn Yorùbá ní èèyàn kì í jẹ méjì lábà. Ẹ lè jẹ ọba fújì kẹtù máa wá du ọba Ìjẹ̀bú, ìyẹn ti Awùjalè. Torí pé kí ni ẹ̀yin náà lè sọ, ẹni wọ́n fi èèyàn wọ́n fi jẹ lèmọ́mù, ó tún wá ń du séríkì. Ẹ lè jẹ o, torí wọ́n ti jẹ́ kó yé yín pé ẹ lè jẹ Awùjalè. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ sọ fún yín, wọ́n ní kẹ́ mú ọkàn kúrò ń bẹ̀. Ìdí tẹ́ ṣe bínú ní airport ní ọjọ́ náà nìyẹn, tí ẹ ṣe fẹ́ mú plane dúró, títorí pé kí ni ọ̀rọ̀ yẹn ò bá yín ní ara mu. Àwọn ará Ìjẹ̀bú dẹ̀ ń bẹ̀rù, wọ́n ń ṣèkè, wọn ò fẹ́ sọ fún yín pé àwọn ò fẹ́ yín ní ọba. Olórí ọmọọba èyí tẹ́ jẹ by default, wọ́n ní kẹ́ mú yẹn, kẹ́ mú dání. Ẹ wá kọ lẹ́tà, ẹ wá kọ sí wọn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní tọmọ́ ìkọ̀kan ní inú bẹ̀. Wọ́n ní tọmọ́ ìkọ̀kan ní inú bẹ̀. Àwọn ẹ̀gbọ́n tèmi, àwọn ńkù mi, wọ́n dẹ̀ pa nítàn fún mi, àwọn tẹ́jọ ṣe kékeré ní òkè súnà. Wọ́n ní tí ìyá Wàsíù àti bàbá Wàsíù bá ti jà, ọ̀dọ̀ wọn ní igbó ṣeré ni ìyá Wàsíù máa ń wá kí ìyá Wàsíù tó bẹ̀rẹ̀ sí ń taṣọ. So wọ́n nígbà tí ìyá Wàsíù bẹ̀rẹ̀ òwò aṣọ ni àwọn àti bàbá Wàsíù ni wọ́n padà, tó fi di pé bàbá Wàsíù tẹ̀lé wọn lọ sí ìlú Péjú Èkìtì. Ìlú Péjú Èkìtì yẹn òun ni wọ́n sin bàbá Wàsíù sí. So àwọn ará Ìjẹ̀bú ní kẹtọ́ka sí olórí bàbá yín ní Ìjẹ̀bú, àbí kẹ́ lọ mú èèyàn 6 tí ó tọmọ yín wá, àbí tí ẹ tọmọ nínú Ìjẹ̀bú Òde, àbí nínú Ìjẹ̀bú in general. Ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀, torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀. Ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn, ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Màṣáì náà rèé o, mo tún ti dé bí mo ṣe ń dé. Ẹ láìkí ibi tí peace bá wà. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, ṣé tí ẹ bá jẹ ọba, àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín, ṣé wọ́n máa kí yín pé kábíyèsí Awùjalè o, kó tó bẹ̀rẹ̀ sí náwó ni? Torí rò dáadáa, mo rẹ̀ ń sọ fáwọn èèyàn, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lóyà, selfish interest yín òun ló jẹ yín lógún. Now ẹ̀yin ni olórin APC, election bọ̀ 2027, àbí? Now tẹ́yin bá jọba, èyí tẹ́ lè jẹ́ o, ta ló máa kọrin fún APC? Torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC. 2027 táṣíwájú máa ní ìdí yín láti defend the seat tí wọ́n wà, ẹ̀yin wá lẹ̀ ń du ọba. So tẹ́yin bá ti wá jẹ ọba yẹn, èyí tẹ́ lè jẹ, ta ló máa kọrin fún APC? Àbí ṣé ẹ máa fi Awùjalè, ẹ fi àpèrè sílẹ̀, ẹ wá gbé mic,
ẹ tún máa kọrin ni ẹ tó yẹ pé ẹ kọra èèyàn tó yẹ fi ń joyè láwùjọ èèyàn pàtàkì èèyàn tó ní sùúrù ẹ̀yin ò ní sùúrù rárá ẹ ti wà too controversial jù gbogbo nǹkan lẹ máa ń dàrú ẹ ń ṣe ẹni tó ní sùúrù so ẹni tó ní sùúrù ló lè fi jọba bàbá tó bí ìyá tó bí bàbá tó bí màmá tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n o ọmọ Adéríbigbé ni wọ́n o a dẹ̀ ti ní ọmọ oyè tá ti mú sílẹ̀ a nídìí àgbàlagbà so ẹ lọ jókòó kò tí kọ̀yìn àwọn ará Ìjẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú pé oyè olórí ọmọọba wọ́n lówó lọ fi ń jẹ wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí tìtorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn ẹ lè filẹ̀ kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀ wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n a dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀ àfẹ́ àgbàlagbà ẹ má dá wàhálà lẹ̀ o torí gbogbo bíkíbi tẹ bá wà lẹ ti máa ń dá wàhálà lẹ̀ ẹ ti wà too controversial jù ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ọba fújì torí adé tó wà lórí mi ọba fújì ni mo jẹ Àyìndé lágbádé fún Aláyìndé lágbádé fún ọba fújì rèé o Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa kí ló máa ṣẹlẹ̀ sí yẹn èyàn kì í jẹ méjì lábà o aláàjì èyàn kì í. wàá tún gbé lẹ́tà jáde. ọmọ àlè játijàti ó sì Jẹ̀bú kọ̀ yìí sí Àyìndé Jẹ̀bú máa gbóná ọmọ ẹni lágbára Ọlọ́run Jẹ̀bú lè máa gbóná ọmọ ẹ kò ní tù fún ẹ kò dẹ̀ nípa fún ẹ. gbogbo tó ń dálẹ̀ yìí wọ́n máa jà gan. wọ́n dá wàhálà lẹ́nu yẹn ni. Antóyìn Asọ̀fà àná wọ́n gbépo sọ̀ráǹdì ilé wọn fẹ́ jólé ẹ̀ nìkan gbé pẹ̀lú kan tó sọ yẹ Ọlọ́run. Asọ̀fà àná wọ́n gbépo níbọ̀ tó sá lọ. lálẹ́ àná ṣé ọmọ tó ṣe ń dùn ọmọ tó ṣe ń dùn yàn anybody ló lè gbé lóòótọ́ nǹkan tẹ́nìkan wá sọ sìn anybody ló lè contest fún nǹkan tó dáa ṣóyè yín kò ṣe kó bóyá kó má contest but kì í ṣe time tó fi bọ́ta kí ni wọ́n ti ń ṣe ìgbésẹ̀ yìí because bàtà Àwùjalẹ̀ kú bó ti ṣàlàyé níbi ànáwá ìgbòkè tó wọlé àní bàtà Àwùjalẹ̀ kú 100 wọ́n ní kọ́kọ́ fi 3 months múnú ẹ̀ ṣó ti yé yín 3 months wọ́n kọ́kọ́ fi ṣèdárò bàtà fi 3 months ṣe mọ́ni ẹ̀ pé ó dẹ̀ wáyà òkè Àwùjalẹ̀ tó kú náà kẹ̀kẹ́ wọ́n ti sọ ìdílé mẹ́ta tó kàn pé òkè ẹ lọ fa ọmọ yìí lẹ̀ bàbá ti sọ tipẹ́tipẹ́ láti bí let's say 5 years ago pé ẹ lọ ìdílé lágbájá ìdílé tàmẹ̀dù lé nǹkan ẹ lọ làkàṣègbè ẹ lọ fa ọmọ yìí lẹ̀ o tó bá ti di alẹ́ ni ó máa pẹ́ kó yá òkìní kọ̀ọ̀kan lè mọ ẹni tí wọ́n yìí so wọ́n dẹ̀ ti ṣètò yẹn wọ́n ti ṣe òṣùwọ̀n so wọ́n ti wá bẹ̀rẹ̀ yẹn láti 3 months after 3 months wọ́n fi mọ̀nà yẹn so wọ́n dẹ̀ ti wá bẹ̀rẹ̀ yẹn láti bí over 100 days sísìn so as of this week which was on the I think on the 2nd àbí nǹkankan wọ́n ti ní àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n falẹ̀ wọ́n ti ṣe gbogbo àìtó wọ́n ti ṣe gbogbo ìdílé kọ̀ọ̀kan fa èèyàn méjì sílẹ̀ so wọ́n ti já àwọn kọ̀ọ̀kan kókó ó dé wá pé àwọn kọ̀ọ̀kan yẹn so ní àwọn kọ̀ọ̀kan yẹn ẹnìkan ní òṣùwọ̀n ẹ̀ sì kún dáadáa so ẹni tó ṣùwọ̀n ẹ̀ kún yẹn ìwọ́n wá ní wọ́n ti tó bá ti wá ṣe final check pé nǹkan tuntun ṣe àìtó ní ti tradition way gbé tó bá yẹ kó náà ló tún kún lórí kẹta bẹ́ẹ̀ kó má jẹ́ pé bóyá ẹ̀kan péré yẹn tó yẹ yín bẹ́ẹ̀ wọ́n ti kọ́ ṣàtúnwò lórí méjèèjì which is like bóyá bí almost every week náà fi ń ṣe òpin tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ lórí kẹta òun náà ni òṣùwọ̀n ẹ̀ tún kún náà òun náà ló máa lọ ó dẹ̀ máa wọ ìpè bí ní weekend lẹ́ni ẹlú ẹ̀kẹ́ni yẹn wọ̀ pé ìbíjú wáyé pé bóyá oṣù kan ní àbóyé ọjọ́ tó ń lò ní pè bí mi mọ̀ ṣó ti yé yín so final wọn yẹn ló fẹ́ ṣe kádìpẹ́ àtijọ́ ló ti gbé lẹ́tà yẹn wá it could have been better wáyé tó ti jẹ́ pé ìgbà tó ti fẹ́ ṣe nǹkan tó pé ọba ti fẹ́ wọ̀ tẹ́ èyí tó ṣe pa wọ̀ tẹ́ wá lọ gbé lẹ́tà wá pé wọ́n wà interested why now so ìgbà tó wá gbé lẹ́tà yẹn wá ṣé wọ́n pè bí. tó lẹ́tà tó wá gbé wá yẹn ló wá jẹ́ pé wọ́n da gbogbo nǹkan tó ti ṣe láti ilẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá dàrú wọn ní ọ̀sẹ̀ máa fi lẹ́tà tó wọ́n tó máa but kọ́ tó consider òun náà fún yẹn wọ́n wá ń béèrè pé kò gbé nǹkan tó máa jẹ́ ká bìlì pé ọmọ ìdílé yẹn ni ẹ o ìdílé Fùsẹ́gbùwà tó sọ pé wọ́n yá lọ mú àwọn tó bá data yẹn nǹkan tó bá tẹ̀ ọ́ pé ọmọ ìdílé yẹn ni ẹ lọ mú wá but àwọn fún ẹ ní because ìjọ Friday ló yẹ kán close gbogbo chapter pé ẹni tó bá wà interested nínú ọba bọ̀ wọ́n máa ní wọ́n wá fún ní another 3 working days which is going to be expired on 10th of December next week Wednesday so gbogbo nǹkan tó ti ṣe láti jọ láti 3 months yẹn sì wọ́n wá di pọ́n ti cancel ẹ̀ báyìí. So ó ti wá jẹ́ 3 working days ẹ̀yọ̀ 3 working days ṣé ìjọba ló fẹ́ lọ fi lọ múyàn ni ṣé wọ́n ṣiṣẹ́ bí tó lọ múyàn ni èmi àtọ̀ lansing is not part of it ọjọ́ kan lásán gan ó máa pè àwọn family ẹ̀ máa bọ̀ 2 hours tó bá ní family nínú ibì kan wàá pè wọ́n ẹ̀ máa bọ̀ wọ́n ní pé wọ́n fẹ́ rí yín ẹ wo ṣé ẹ rí pé politics ti rùn bẹ́ẹ̀
ọjọ́ márùn-ún gbáko. nǹkan tó jẹ́ kí n bí àwọn èèyàn yẹn pé wáì tó fi jẹ́ pé náà rẹ̀ ṣe wá ń show interest wáì tó fi jẹ́ pé náà ká nílé àti bí 100 days lọ́ ti bẹ̀rẹ̀ yẹn ló ti bá wọn pẹ̀lú tó yẹ yín why now wọ́n á jẹ́ kọ́ wọn lẹ́ni fìyà kọ́ jìyà sí kọ́ ṣe kiri sí kiri kọ́ máa pè ní màdàrú sí ẹ̀ kọ́ máa wùwà màdàrú yẹn náà ni admin yẹn tó ń gbé adé síbẹ̀ ẹ bá mi block ẹ̀ ẹ jọ ẹ bá mi block ẹ̀. àwọn èèyàn sọ̀rọ̀ gidi. lovers all over the world ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí tí wọ́n sọ síta ní àwọn tí wọ́n jẹ́ ọmọọba ní ìlú Ìjẹ̀bú Òde and then àwọn kan sọ̀rọ̀ pé government wọ́n máa influence kí wọ́n mọ̀yàn something like that oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi àṣírí ni wọ́n tú so ẹ fọkàn bá wa lọ lórí channel wa because a ti ní a lot of videos níbi tí àwọn èèyàn ti sọ̀rọ̀ tá a máa mú update ẹ̀ wá lórí ìkànnì wa yìí so I appreciate yín bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá wa lọ ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa share so we love you all thanks for watching.